ló ń jẹun ó sọ̀rọ̀ ni mo ní bò ló ṣe ń jẹun èmi ò gbọ́n tó ń sọ o. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wo kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tó mú tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. ẹ lọ rí àánú gbà ẹ lọ rá 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 àánú gbà ẹ lọ rí àánú gbà ẹ lọ rá àánú gbà ẹ lọ rí àánú gbà ibi tá a wọ́ ọdẹ rẹ̀ ẹ wò lẹ́lẹ́ àgágá gbádùn ẹ lọ rá àánú gbà jàre wáò ẹ̀yin ẹ lọ rá àánú gbà ntì ẹ wò ẹ lọ rá àánú gbà ntì ibẹ̀ yẹn ló kù ntì ibẹ̀ yẹn ló kù ẹ wò ẹ lọ rá àánú gbà ẹ wò ẹ lọ rá àánú gbà ẹ lọ rá àánú gbà ntì ẹ lọ rá àánú gbà ntì ẹ wò step yẹn lọ́ọ̀kan ẹ yá gbà tó gbà ọmọdé yìí ẹ lọ rá àánú gbà ó kárí ẹ lọ rá àánú gbà wọ́n ti wọ́ ọ ẹ lọ rí àánú gbà ṣé nǹkan kan dàbí kéèyàn rá àánú gbà nú ayé ṣá. What is worth more than receiving God's mercy? Kéèyàn rí àánú tó yanrantí gbà. Ọ̀gá lọ rá àánú gbà. Ẹ lọ gbé púpìtì wá o. Púpìtì ìsàlẹ̀ yẹn lọ gbé wá o. Ẹ lọ rí àánú gbà. Ẹ lọ rí àánú gbà. Ẹ lọ rá àánú gbà. Ẹ lọ rá àánú gbà. Ọ̀gá ẹ lọ rá àánú gbà. Ẹnìkan níwáyé tí mo sá ń gbàdúrà àánú kí wàá ní kí n túmọ̀ gbà. Ẹ lọ rá àánú gbà. Ọ̀gá mọ́mì wa ẹ lọ rá àánú gbà. Ọ̀gá ẹ̀rí ọ̀gá wa ẹ̀rí Pastor Emmanuel ọ̀gá John Peace ẹgbójú bí ẹ lọ rá àánú gbà. Ọ̀gá kú iṣẹ́ o kí lórúkọ sí náà ọ̀gá Ọlọ́ládé ṣé Mr. Money ti yín púpìtì ẹ máa gbé wọ lórí kínní mo ti fẹ́ change púpìtì gan ó ti pẹ́ o máa lọ pé púpìtì lọ́dún márùn-ún kọ́ irọ́ mọ́kànlá mọ́kànlá báyìí báyìí òun ló wà fún interpreter lẹ́gbẹ̀ẹ́ mẹ́ẹ̀ mo ti fẹ́ change ẹ̀ gan àbí n fílẹ̀ ni akọ́mọ̀nà yìí oníkẹ́ máa kà. For behold, the darkness shall cover the earth, and cross darkness the people. But the Lord shall
arise upon thee, and his glory shall be seen upon thee. Isaiah 60 verse 2. Torí kí èsì òkun bu ayé mọ́lẹ̀. Àti ògo biribiri bu àwọn ènìyàn. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ̀, a ó sì rí ògo rẹ̀ lára rẹ̀. Màlẹ́bà zádà yàdàbọ̀ ṣàdáyà. Ọ̀gá lọ ráàánú gbà báyìí. Mo wí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ lọ rí àánú gbà. Torí pé a jọ ṣe kinní yìí. Torí pé a jọ dá sí kinní yìí. Torí pé Ọlọ́run lo èmi àti yín fún kinní yìí. Èmi àti yín lọ́lọ́run lò ó. Ẹ̀yin náà lọ rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin náà lọ rí àánú gbà. Mọ́mì ìwà ẹ lọ rá àánú o. Ọ̀gá báwo ni? Yọkín tó dábórí. Pẹ̀lẹ́. Àwọn ọmọ Olúwa rèé. Àwọn ọmọ Olúwa. Wá. Pẹ̀lẹ́. Báwo ni? Ṣé o ti jẹun? Ṣé o ti jẹun? Kí ló jẹ? Spag. Kí ló jẹ spag? Macaroni. Dámilò. Macaroni. So yo, are you sure? Tó bá yóò jẹ mọ̀ pa lọ jẹ sí o. O ti yó. O sure. Ṣé bí o pa ẹ́? Ẹ̀yin ọmọ Olúwa. Ọmọ Olúwa. Kí lórúkọ ẹ? Samuel. Ìfẹ́ mọ orúkọ gbogbo wọn gan. Ẹgbẹ́ tó ń bèèrè orúkọ ẹ̀. Samuel ló ń jẹ́. Class wo ló wà? SS1. Mo ló ti ń lọ school. Mo mọ̀ ibo ló ti ń lọ school. Mo mọ̀ ibo ló ti ń lọ school. Church bí báyìí. Báwo ló ń jẹun? Ó sọ̀rọ̀ ni. Mo ní bó ló ṣe ń jẹun. Èmi ò gbọ́n tó ń sọ o. Ó dẹ̀ wá fa abẹ́ wa ẹ wá wọn inú screen. Ó dẹ̀ wá fa ẹ wá wojú ẹ̀. Be serious. Ó fine. Ó yá wá. Ó yá wá Samuel àbí? Ẹ wá. Abẹ́ẹ̀rí ó dẹ̀ fa inú. Abẹ́ẹ̀rí ó fa inú. Kí wọ́n fẹ́ pè náà. Ó fa inú kámẹ́rà. Ebi ò ní pa ẹ́. Ọmọ Olúwa ara ọmọ Olúwa. Ọmọ Olúwa kejì dà. Samuel kejì dà. Mo mọ orúkọ yùn. Ó wá ń ta. Ọmọ Olúwa kẹta dà. Láńre dà. Láńre. Ó lọ wẹ̀. Ọmọ Olúwa kẹrin náà dà. Ó ń dà. Ọmọ Olúwa karùn-ún dà. Lọ́kì dà. Nbó la. Bá ń wá bì. Ẹ rí àánú gbà. Bá mú ọwájọ lọ bá ń pè wọ́n. Lọ pé Lọ́kì wá, lọ pé Láńre wá, lọ pé Samuel wá, lọ pé Matthew wá, àwọn ọmọ Olúwa. Àwọn ọmọ Olúwa. Tìmílẹ́yìn kí ni wọ́? Ọmọ Olúwa ni wọ́n náà. Ta ni? Ṣé ìwọ ọmọ Olúwa ni wọ́n náà? Ìwọ náà. Èyí tó sí singlet ilẹ̀ yìí. Ọ̀rọ̀ rẹ̀ Lucky, how are you? Lucky. Lucky ṣé o ti jẹun? O ti jẹun? Kí ló jẹ? Ẹ̀ńbó owó jẹ spagi ni. Kí ló tó jẹ spagi? O ti kúrò láàrin wọn. Oúnjẹ tí ẹ kú ni. Lọ jẹun náà. Ìwọ kan mo rí tó ń jẹ búrẹ́dì ní. Lucky náà fà inú kámẹ́rà o. Lucky ẹ̀kẹ́ rẹ̀ ń yọ nínú ọgbà iná. Evangelist ẹ wá wo Lucky bó ṣe fàyìn. Ẹ̀kẹ́ rẹ̀ ń yọ nínú ọgbà iná. Ó ń wó gbogbo ẹ̀ ní Lucky ò rán yẹn. He don't come back. See him mouth. Wọ́n ló gbé network mi sá lọ. Na you Lucky. Na you. Àwọn yẹn wọ́n ń pè é fine boy. Láńre dà. Ọmọ Olúwa karùn-ún. Ó yá Bobby. Kí ló Michael ọmọ Olúwa.
ńlẹ́ o gbórí sókè. Michael ṣé o ti jẹun kí ló jẹ ẹ̀bà ni wọ́n jẹ kí ló tí o gbé yín máa jẹ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe ìdáná ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdáná ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọmọ olúwa àgbà lélẹ̀ àwọn ọmọ olúwa àgbà Pọ́ọ̀lù òun gbórí pamọ́ bọ̀dọ̀ ọmọ olúwa Láńre ẹ̀yà bàbá yìí how are you rẹ kí ló ṣe ok ẹ̀ ń ṣe lọ́wọ́ kí lẹ̀ ń kó lọ́wọ́ ibi làwà o Láńre ṣé ebi ok ẹ̀ ń tẹ́ kíní ọ̀tà yìí èmi náà rí bẹ́ẹ̀ alàgbà ọmọ olúwa ọ̀gá wa ìwọ mọ ọ̀rá ń bi iná ń tiẹ̀ o mọ ọ̀rá ń bi iná o ibi làwa wà o a ti wà ní kí la gbé sọ báyìí ẹbẹ orí ẹ ajá yẹn ò gbọ́dọ̀ lọ mo fẹ́ pray fún yín ni àwọn ọmọ olúwa yòókù náà ń bọ̀ yìí Samuel sáré síbí mọ ọ̀rá o.